òṣèlú Ifá ló ní. Ẹ káàbọ̀ sórí ètò àṣà wa lórí Third Eye TV. Gbogbo àtọ ojúmọ́ àwa nìyẹn. inú wa dùn pé dáadáa là ń bá yín. Bẹ́ẹ̀ ni. Àwa ti mọ̀ yín sà, ẹ dákun bá wa dárúkọ yín fún àwọn aráalé àwọn tó wò wá. Orúkọ tèmi ni ọmọọba Adébọ́lá Adétìmẹ́yìn tí mo jẹ́ Olúwo Ifá gbogbo Akile Ìjẹ̀bú. Bàbá ibi tẹ́ ṣe rí wa rèé, awuyewuye ń lọ lórí Ifá. Àwọn èèyàn bú àwọn onífá, wọ́n ní Ifá ní ká má ṣòṣèlú, pé tó bá yẹ pé Ifá ní ká ṣòṣèlú ni pé ká ti máa rẹ́ onífá tó lè yọ̀ngọ̀ pé òun ni president, pé ká rí senator tó lè yọ̀ngọ̀ pé onífá lòun, pé ká ní house of rep tó lè yọ̀ngọ̀ pé onífá lòun pọ́nbélé, pé ká lóníṣẹ̀ṣe tó lè yọ̀ngọ̀ pé òun ni gómìnà ìlú kan àbí councillor àbí chairman. Wọ́n náà wá wò pé ẹ̀mà gbọ́ náà tó jọ bẹ́ẹ̀ àbí kò jọ bẹ́ẹ̀. Àwọn á dúró pé ẹ̀gbọ́n bàbá wa Professor Abímbọ́lá wọ́n ṣòṣèlú, a dẹ̀ fi ìgbà kan báyìí gbọ́ aburú nípa gbogbo ìgbà tí wọ́n fi ṣòṣèlú yìí, a gbọ́ ìròyìn burúkú ń pa wọn. Bàbá kí ni ìhà tí Ifá kan gan sí òṣèlú? Ìdí ìrẹ̀lá ní jáde pé abẹ́rẹ́ máa fi gbogbo àwọn àgbààgbà àwọn àgbà wọn ní ìbéèrè pé kí ni Ifá ní ká ṣe nípa òṣèlú, kí ni Ifá sọ nípa òṣèlú gan, ṣé Ifá sí wa mọ́lé ni àbí Ifá ní a lè ṣe àbọ̀rọ̀ àbọ̀ ìtẹ́ṣe rí wa ní ẹ̀sà. Gbogbo àtọ òṣèlú, àwọn tó ń ṣe ìlú, tó ń tún ìlú tò, tó ń tò ìlú, tó jẹ́ kí ìlú ó mẹ́hẹ ló ń pè ní òṣèlú. Àwọn ọba aládé òṣèlú ni wọ́n, torí wọ́n ń ṣe ìlú wọn, wọ́n ń ṣòro ìlú wọn, wọ́n ń wo bí ìjánu ìlú wọn yẹn bọ́ ṣe ń kó níjánu tọba aládé. So ti oníjọba olóyìnbó yìí tó dé, Ifá náà ṣòṣèlú. Ifá gan ló dá òṣèlú sílẹ̀. Òṣèlú Ifá ló ní. Ifá ló ní. Tá a bá tí ì ní ọmọ oyè lání ká sọ pé àti ìmú ọmọ oyè Ifá sílẹ̀ pé Ifá ó ṣèṣèlú yẹn, èké kò sunwọ̀n nílé Ifá, inú mímọ́ la fi ń sìnkì. Ẹni tó bá fẹ́ ṣòṣèlú kó ní inú mímọ́. Má ní inú mímọ́ yẹn ló jẹ́ kí ọ̀pọ̀ ju oníṣẹ̀ṣe kó bì sẹ́yìn kó má bàa bá wọn lórúkọ jẹ́. Ifá ṣòṣèlú dáadáa. Ifá ṣòṣèlú. Tí nǹkan bá dàrú ń lò ó, nífá náà máa pè wá bá wa tò. Ṣé kìí ṣe ìlú nìyẹn? Tí nǹkan bá dàrú, wọ́n fẹ́ fọba jẹ, Ifá náà máa pè. Gbogbo àwọn olóṣèlú yẹn náà ló ń yọ́kẹ́lẹ́ lọ bá wọn onífá. Ibi tí mo ń lọ yìí, mo lọ rí, mo bọ̀ rí, mo gúnlẹ̀ láyọ̀, ẹ bá mi ṣe, ẹ bá mi bẹ ayé, ẹ bá mi bẹ Ìgbárùnmalẹ̀. Wọ́n á lọ bá wọn, wọ́n á dẹ̀ ṣe, wọ́n á wọlé. Òun ni Ifá ṣòṣèlú ní kúkúrú. Ẹ̀rọ àbọ̀lẹ̀ inú wa dùn pẹ̀lú èsì tí ẹ fún wa yìí. Ó ti yé wa yékéyéké pé Ifá ò sọ pé ká má ṣòṣèlú, torí pé Ifá ṣòṣèlú dáadáa. A dúpẹ́ fún Olódùmarè, a dúpẹ́ fún àlàyé tí ẹ ṣe fún wa yìí. Ẹ bá wa wúre fún àwọn aráalé tó ń gbọ́ wa. Gbogbo tẹrú tọmọ tó nílé tàlejò tó ń gbọ́ mi, ayé wọn á dáa. Àṣẹ. Ayé wọn á dáa. Àṣẹ. Ayé wọn á dáa. Àṣẹ. Nǹkan wọn ò ní dàrú. Àṣẹ. Ilé wọn á rójú. Àṣẹ. Ọ̀nà wọn á báyè. Wọ́n á rí jẹ, wọ́n á rí mu.
gbogbo rògbòdìyàn rúkèrúdò tó wà nílùú ọ̀wá jẹ́ fún wọn àṣẹ torí ọ̀wọ́ fún ọ̀wọ́ fà ọ̀wá gẹ́dẹ́gbẹ́ ọ̀wá jẹ́ fún wọn. Wọ́n ní tọ́wọ̀ bá jẹ́ fágbò máa ń jẹ́ fọmọ inú ẹ̀ ní ọ̀wá jẹ́ fún wọn tọmọtọmọ. Ilé òní jó olè òdíjà Ajégúnlẹ̀ ní fọmọ èèyàn jẹ bó ṣe máa rí nìyẹn tó. ẹ ṣe àdúpẹ́ tí ẹ bá wa dá sí ètò.